ẹ káalẹ́ ẹ kú àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Níwọ̀n ìgbà tí ṣíṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ti ṣe àyípadà bá ìgbóhùnsáfẹ́fẹ́ léyìí tó jẹ́ òdù tí kìí ṣe àìmọ̀fólókò káàkiri gbogbo àgbáláyé, ìdí tí ó fi jẹ́ kí àwọn onílé iṣẹ́ àti alákòóso ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pàápàá jùlọ àwọn akọ̀ròyìn ó ṣàmúlò ọgbọ́n àtinúdá wọn láti dín àwọn ipa burúkú àti àwọn ohun tí kò sunwọ̀n kù nípa fífi ìmọ̀ ẹ̀rọ tàbùkù iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti di ohun tí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ akọ̀ròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ alákòóso nínú ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ àwùjọ ti ìbáraẹnisọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga tí wọ́n sọ orúkọ rẹ̀ ní Ọlábísí Ọ̀nàbànjọ Àgọ́wòye ìpínlẹ̀ Ògùn, Ọ̀jọ̀gbọ́n Ayọ̀délé Thomas Ọdúnlámì ló fi ìmọ̀ràn yìí léde níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́kàndínlọ́gọ́fà tí ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀. Akọ̀ròyìn wa Anthony Ganduri oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀. Gẹ́gẹ́ bí Ọ̀jọ̀gbọ́n Ayọ̀délé Ọdúnlámì ṣe sọ, ó ní ìdánilẹ́kọ̀ọ́ náà ní láti ṣe àfikún ìjíròrò lórí iṣẹ́ àwọn akọ̀ròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ láti túbọ̀ gbájúmọ́ àkíyèsí ìyípadà àwọn oníròyìn àti àbájáde ohun tó ń padà ṣẹlẹ̀ fún àwọn akọ̀ròyìn àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú wọn. Ọ̀jọ̀gbọ́n Ọdúnlámì lẹ́ni tó ṣàkíyèsí pé ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kò wà fún ìṣàmúlò ìmọ̀ ẹ̀rọ nìkan, àmọ́ gbígbé ìmọ̀ ẹ̀rọ lárugẹ tí yóò sì ní ìkìmí lẹ́yìn tí wọ́n sì ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń gbóhùnsáfẹ́fẹ́ láti má jẹ́ kí ìṣàmúlò ìmọ̀ ẹ̀rọ àbí ọgbọ́n àtinúdá wọn ó ṣe ìdènà ìjẹ́ ọmọlúwàbí wọn. Ó ní àsìkò ti tó fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn akọ̀ròyìn ní ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ adúláwọ̀ láti gba àwọn ètò tí àjọ elétò ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè gbé kalẹ̀ pẹ̀lú èròǹgbà láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ olùgbóhùnsáfẹ́fẹ́, àwọn tí wọ́n ń ṣàmúlò ọgbọ́n orí tó jẹ́ aláròjinlẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ ìbáraẹnisọ̀rọ̀ jákèjádò ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́. Lára àwọn òjìmí onímọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ àti akọ̀ròyìn nínú ìwòye wọn ni wọ́n ti fọn rere bóòdì wípé tí àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ yìí bá lè di mímúṣẹ, àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí ń da omi àlàáfíà orílẹ̀-èdè irú òní wáyé mọ́, tí wọ́n yóò sì máa gbé ìgbésẹ̀ tó nípọn lórí àwọn olùgbóhùnsáfẹ́fẹ́ tó bá gbé ìgbékúgbé jáde. Nínú ọ̀rọ̀ gíwá ilé ẹ̀kọ́ náà tí í ṣe Ọ̀jọ̀gbọ́n Ayọ̀dèjì Agboola ni ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí ń pín àwọn ìròyìn tí kì í ṣe òótọ́ káàkiri láì mọ bí ìròyìn náà ṣe ṣẹlẹ̀, léyìí tí irú nǹkan báyìí sì lè fa àkóbá fún ààbò orílẹ̀-èdè látàrí ìròyìn ṣíṣe ní lọ́nà tí wọ́n ń gbé kiri. Àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́kàndínlọ́gọ́fà náà ni pípadà sí ààlà ìgbàanì lórí bí ìmọ̀ ẹ̀rọ ṣe ń ṣàkóbá sí ìgbóhùnsáfẹ́fẹ́. Ìjọba àpapọ̀ ti pèsè àyíká tó jọjú fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti lè máa lọ́wọ́ nínú ètò ọ̀gbìn fún ìlera àwùjọ àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ilé-iṣẹ́ ọ̀gbìn àti ààbò oúnjẹ adétí ẹ̀kọ́ ni wọ́n ti dìjọ fọwọ́sowọ́pọ̀ láti fún àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ tó yè kooro kí wọ́n lè ní ìmọ̀ nípa ètò ọ̀gbìn àti ohun èlò fún ọ̀gbìn nílẹ̀ yìí. Akọ̀ròyìn wa Musa Baba Aliu ni ó jábọ̀ ìròyìn yìí. Ọ̀gá àgbà tó jẹ́ alákòóso ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìjọba àpapọ̀ Shehu Muhammad ti kọ̀rọ̀ ojú sí ìwà ìbàjẹ́ àti kò mọ ìwọ̀n ara ẹni tí púpọ̀ nínú àwọn awakọ̀ orílẹ̀-èdè yìí máa ń wù jákèjádò ilẹ̀ Nàìjíríà. Eléyìí ló wáyé látàrí ìjàmbá ọkọ̀ yìí tó wáyé ní Àjàó ní ìdàkejì ilé epo Bovas ní òpópónà Ọjọ́ sí Ìwó Road, pẹ̀lú pàápàá ìjàmbá ọkọ̀ yìí tó ṣẹlẹ̀ ní Malo ní òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2024. Ìròyìn náà ni wọ́n ti fi tó olú iléeṣẹ́ orílẹ̀-èdè náà létí wípé ìjàmbá ọkọ̀ yìí tó wáyé nílùú Ìbàdàn ṣe àgbákò àwọn èèyàn 35 lẹ́yìn tí 17 farapa yánnayànna tí 16 sì gbẹ́mìí mì. Bákan náà ni ìjàmbá èyí tó ṣẹlẹ̀ ní Malo ṣe àgbákò àwọn èèyàn 16 lẹ́yìn tí 12 sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ tí àwọn 4 sì di ẹni tí wọ́n mórí bọ́ pẹ̀lú ìfarapa yánnayànna. Ọ̀gá àgbà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìjọba àpapọ̀ wá rọ àwọn awakọ̀ àti àwọn míì tí wọ́n lu ọ̀nà láti máa tẹ̀lé àwọn ìlànà ojú pópó kí wọ́n sì yàgò kúrò nínú àwọn ohun tó lè fa ìjàmbá ọkọ̀ ojú pópó.
ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí Elizabeth Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ní ẹgbẹ́ àwọn ìyàwó ọlọ́pàá ilẹ̀ yìí ìyẹn POWA ti ń sa gbogbo ipá wọn tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan wípé àwọn rí wípé mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí wà lálàáfíà tí èrà kankan ò sì ní rìn wọ́n nípa ọ̀rọ̀ ìlera. Akọ̀ròyìn wa Francis Form jábọ̀ ìròyìn wípé ìyàwó ọ̀gá ọlọ́pàá yìí sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àpérò àwọn ọmọ ẹgbẹ́ POWA èyí tó wáyé lólùlù ilẹ̀ Nàìjíríà Àbújá níbi tí ẹgbẹ́ náà ti ń sàmì ayẹyẹ àyájọ́ 60 ọdún ìdásílẹ̀ ẹgbẹ́ náà. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn wa fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.